1-1 tá a gbá yẹn wọ́n ló máa advantage ni. Ọlọ́wọ́ advantage. Olórí ìlú ni wọ́n. Ẹ̀rí kòtò wa náà ni tó sorí bí síìtì kẹ̀kẹ́ wọ́n ń sáré búlàbúlà yẹn káàkiri ẹ̀kọ́ yọ dànù àwọn adójú ti ní bọ̀ àwọn ẹ̀ mọ̀ pé àwọn ìpadà lẹ́yìn ojú òjì padà lẹ́yìn Man U nìyẹn Man U lè mí adẹ̀tí lẹ̀ pọ̀ for life united forever ni so but gbogbo kan tó ń ṣẹlẹ̀ sí tíìmù wa lọ́wọ́ yìí ó ti ṣẹlẹ̀ sáwọn kan náà rí ó ní ọdún táwọn Arsenal náà máa ń wà ní 13-12 pé táwọn Arsenal tó ń tẹnu yánmayánmá yẹn ó ní ọdún táwọn náà fi máa ń wà ní 13-12 àtàwọn Chelsea tí wọ́n ń bẹ̀ yẹn wọ́n ń wí ní àwọn boys mi tó ń jọ ọmọ Chelsea tó ń gbogbo ẹ̀yàn tẹ́ jẹ́ boys mi tẹ́ jọ ọmọ Chelsea tẹ́ ń pè nọ́mbà mi tó bá ti ní Man U wọ́n àmọ́ pè mí bàbá ẹ kú ayò bàbá ẹ kú ayò bàbá yín àdá bàbá yín òró kú ayò ẹ̀yọ́ mọ́ àlẹ́ bẹ̀rẹ̀ látòrí dúdú gbogbo yín pátápátá lọ́rẹ́ ìjókòó ara ẹ jẹ́ first lọ́rẹ́ ìjókòó ara ẹ jẹ́ wọ́n pè mí mọ́ lásìkò yìí níjọ́ tó bá ti ní Man U ní ọ̀rẹ́ máa ń pè mí kò ní pè mí nígbà tó Man U bá gbá bọ́ọ̀lù òun àti olùsẹ́sí tó wà Belfast olùsẹ́sí náà gbọ́dọ̀ pè mí wá o níjọ́ tó bá ti ní Man U olùsẹ́sí máa ń pè mí níjọ́ tó bá ní Arsenal bẹ́ẹ̀ pé kò ní gbé fóònù níjọ́ tó bá ní Chelsea bẹ́ẹ̀ bá pè lọ́rẹ́ kò ní gbé fóònù ọjọ́ tí Man U bá ti wá ń gbá bọ́ọ̀lù tí wọ́n bá ti ní Man U báyìí yá máa ti ẹ̀ ló bàbá ẹ̀ kó ayò lọ́rẹ́ ọ̀ọ́kà bùkù fọ́ọ̀sì lọ́rẹ́ ọ̀ọ́kà bùkù níjọ́ tó bá ti ní Man U baba polisi ẹ kó fẹ́ pè mí fún bọ́ọ̀lù ẹ kàn sọ ẹ pẹ̀lẹ́ àwọn màdàmú ńkọ́ ẹ sì kó ayò máa ayò wo ni baba yín gbá ayò.